Adewolu ní. ìgbà rẹ̀ á túbà á túnṣe fún gbogbo wa. Ọládọjà d'Olúbàdàn kú oríire. ìgbà rẹ̀ á túbà á túnṣe fún gbogbo wa. Kábíyèsí o ọba Àkànmú Ọládọjà o Olúbàdàn tilẹ̀ Ìbàdàn kórí jákè ẹ̀pẹ́ láyé. Orí tó gbé a ò ní padà lẹ́yìn rẹ̀ bó o tún ṣe dọba Àkànmú Olúbàdàn. Ọmọlé Aruusa kú oríire. Ìṣẹ̀dá rẹ̀ ò ní padà lẹ́yìn rẹ̀. Jẹ́ pé ayé o Àkànmú àjẹpẹ́ ayé Olúbàdàn ọba gbogbo Olúbàdàn. Olóyè Temitope Afolake Adébọ́lá Owótúndé ọmọ wọn nílé ẹ̀kẹfà lọ́jà àgbo. Olóńgí kábíyèsí o lórúkọ gbogbo ẹbí Akíntúndé. Arijemagbagbe ọ̀rẹ́ Àkànmú olóòní ṣàìsàn lásìkò rẹ̀. Ìgbà ilé Ìbàdàn a máa lé àwọn olé Ìbàdàn a máa lé. Orí rẹ̀ ajẹ́kọ̀ ọpẹ́ láyé. Ọmọ Olúpọ̀ àná ìlú ọmọ alẹ́ téńté. Mo mú jọba mo pa àlàlà méjòyè mọ̀ jẹ. Àpèrè ọwọ́ kan òwe àpèrè ọwọ́ kẹ̀kúsí. Ó tó ọyá jẹ lálẹ́ òyìn. Làbí ìfọ́nùkọ̀ kòkó bí ẹni pọ̀ya àjàǹkókò tìtì lóde ọ̀yàn. Ìwọ́n lára àrùn bá ń ta sí. Ọ̀yà dolú ọ̀yà tinúkẹ́ ọ̀yà ṣerépeke lérí ẹ̀sìn. Níjọ́ ọ̀run yàbọ̀ lájàṣẹ́ ẹlẹ́jọ́sí tí ọlọ́yà ń gbọ́ya. Onípẹ̀lá wọ́n ń gbé pẹ̀lá lóde ọ̀yàn. Àgìdìjìgbà gidi ẹ̀mú kìjìgbà lé bàbá tó bí ọlọ́mọ. Ó ní mò ń lè wọ̀ mí. Dákun mọ́jú mi bàtà. Ìlàsọ̀ yá fi gbégbá nínú ilé Aruusa. Ẹ kú oríire ọba Olúbàdàn Adewolu ní. ìgbà rẹ̀ á túbà á túnṣe fún gbogbo wa. Ọládọjà d'Olúbàdàn kú oríire. ìgbà rẹ̀ á túbà á túnṣe fún gbogbo wa. Kábíyèsí o ọba Rasheed Àkànmú Ọládọjà o Olóyè Temitope Afolake Adébọ́lá Owótúndé. Aṣíwájú ìyálóde àwọn kan ọ̀tún ìyálóde ìdí òru ẹlẹ́wà ládé tó kún lólógún ẹrú. Ó ní aṣíwájú ọlọ́jà nínú Ìbàdàn. Olókí kábíyèsí lórúkọ gbogbo ẹbí ẹ̀kẹfà gbogbo ẹbí Akíntúndé. Arijemagbagbe ọ̀rẹ́ ọmọ ìyálẹ̀ jẹ́ òun ọ̀fọ̀ ọmọ ìyálẹ̀ lọ́dẹ òun mọ̀dò. Ọmọ ìyá ni wọ́n wọ̀ ẹ́sẹ̀ iye kan nílé Akíntúndé. Arijemagbagbe ọ̀rẹ́ ọmọ Olúpọ̀ àná ìlú ni wọ́n nílé Aruusa. Ọmọ Olúpọ̀ àná ìlú ni wọ́n. Ọmọ alẹ́ téńté jọba mọ̀pá àlàlà méjòyè mọ̀ jẹ́. Bí kábíyèsí Àkànmú o pé lọ́lá ọlọ́run ọba ẹni ṣàìsàn. Ìgbà rẹ̀ á tù wá lára nílùú Ìbàdàn.